ẹ kọlẹ̀ mọ́ àwọn aráalé ńkọ́ ọmọ ńkọ́ àwọn ẹbí ńkọ́ owó tí bí ńkọ́ o owó tí mo bí ẹ. ẹ wò dádì a ti ní owó kan ó ní ẹnìkan tí mo ẹ̀ṣẹ̀ pàdé nísìn tó jẹ́ wípé ẹni yẹn ó máa tún ayé wa ṣé ìgbà tẹ́ ń gbé tẹ̀pẹ̀ nílé yìí ẹ máa kúrò ń bíbá yìí tó máa lọ gbalé fún wa sí Banana Island mo sọ fún nǹkan kó má gbalé fún wa kó yọ alẹ́ fún wa síbẹ̀ ni. àmọ́ dádì mo kàn ní láti ní sùúrù fún ni díẹ̀ kò yẹ kí n lè fi wọlé sí lára. gbogbo ìtàn tó ń pa látàárọ̀ ni pé owó ẹni tó ṣẹ̀ṣẹ̀ pàdé ó ṣe máa tò sí lára o máa sáìkẹ́ o máa brainwash ẹ̀ á ṣẹ̀ṣẹ̀ wà fún ẹ lówó ó ní mo ṣe máa gba owó tìbí tó promise mi pé bó o ṣe lọ tó o sún lẹ́yìn wà á kówó bọ̀ kò sí wàhálà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ yé mi tán ni that's ẹ ó máa sẹ́lẹ̀ ń fẹ́ jọ kò sí wàhálà kò sí wàhálà ó jọ ìyá ẹ̀ tán. But daddy padlock ti wà ní ẹnu lẹ̀kùn. Lọ pé yẹ kó wá sílẹ̀kùn. Orí ẹ ti dàrú o wá ń fún mi ní hope o fún mi ní hope ipò pàdé bọ̀bọ̀ kan wá ń sọjọ́ iwájú ọ̀hún. Wo àwọn tó ń rún ẹ orí wọn bàjẹ́ o àwọn tó ń gún ẹ wọ́n ti ń ṣí eré o. bíbí ẹ fi yẹn lẹ̀ náà. Kémi fi bẹ̀lẹ̀. ẹ fi bẹ̀lẹ̀. Kémi ẹ wọ ọmọge pa ẹ wò. Calm down now ẹ má wọ gbogbo ẹ ṣì máa lọ dáadáa ara Goldberg mẹ́rin fún yín. ọba mi ò ní bàbá mi. ọmọ ọlọmọ mi o. bàbá mi mi retí. o kárí o ṣe gan Goldberg mẹ́rin wàá rà fún mi orí ẹ pé tí n bá sílẹ̀kùn ẹ̀ kó o pa mí. bàbá bíbí ó dà kórí ẹ ti ẹ wẹ́sàn pé mi lè gbé bàtà ẹ má jẹ́ kí n ṣubú. ó dà kórí ẹ ti dà.